káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà la wà mo lérò wípé ìwọ̀n tá a fi hàn yín yẹn ẹ̀gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwa tí a bá ní talent ẹ̀bùn tí Ọlọ́run fún wa ẹ̀bùn àmútọ̀run wa ó lè kọrin ni ó lè jó ni ó lè lulu ni ìwọ náà gbìyànjú ẹ̀ má rí mọ́lẹ̀ lórí ètò wa lẹ́ni bí mo ṣe sọ fún wa ìgbàbàlà méjì ló máa pín sí àlejò méjìlá ní lórí ètò lẹ́ni a wà máa yọ fún yín torí àwọn méjèèjì ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà ìkan náà àwọn àlejò wa orin ni wọ́n kọ ìkejì náà sì rèé eléré àgbéléwò làwọn tó jẹ́ wípé àti mọ̀ wọ́n dáadáa wọ́n ti ń lórúkọ ń bẹ̀ àmọ́ fún ti àlejò wa tí ó ń kọrin àwọn ni a máa kọ́kọ́ gbà lálejò lórí ètò báyìí gbogbo ẹ̀yin tí ẹ wà nílé gbogbo ẹ̀yin tí ẹ ti ní tálẹ́ǹtì kan tẹ́ ti máa ń rí mọ́lẹ̀ kò dáa ẹ ti ẹ̀ gbìyànjú ẹ̀ wò òun ló jẹ́ ká gbé àlejò yìí náà wá ibi tẹ́mi ti pàdé wọn tó ti ń kọrin mu ni àṣeyàn ká lè tún kọrin báyìí ó dùn mọ̀ràn ẹni ni mo ṣe ní èmi ní kọ́kọ́ ni mo máa gbọ́ mo ṣe gbé wọn wá orúkọ wọn a máa jẹ́ Ọ̀gbẹ́ni Monsuru Akintoye tí gbogbo àwọn olólùfẹ́ wọn mọ̀ wọ́n sí Dúdú Monsuru ẹ káàbọ̀ sórí ètò wa sà. ó ní Dúdú Monsuru ti dé pẹ́ ní tẹ́tí ń retí ti dé Adébáyọ̀ ti dé ẹni tẹ́tí ń retí ti dé ó tún ti dé o pẹ̀lú àṣà ọ̀tún ó tún ti dé o pẹ̀lú ìjìnlẹ̀ orin tó ló ń ṣe mí máa kọ́ ó ń ṣe mí kí n má rẹ̀ kọ́ ó ń ṣe mí máa jó ó ń ṣe mí kí n má rẹ̀ jó torí tí mo bá ṣe báyìí yọ wọn ara mo dá mo tún á ṣe báyìí yọ wọn ara kéńgé tán bá bí yẹ kí ni swagger yẹn wò jẹ́ kó yé wọn Jesus is Lord o. Jesus is Lord ní gbogbo ìgbà fàásìmù kò gbóòrùn àwọn ẹni sùúrù náà ẹ bàbá wò yín báyìí a rí pé mùsùlùmí lè jẹ́ torí mo ti gbọ́ àwọn ẹsẹ̀ kéwù kan lẹ́nu yín ẹ tún gbà pé Jesus is Lord bó láàrin yẹn ṣe iṣẹ́ torí orin tẹ́ ẹ̀ ń kọ pé orin ò lẹ́sìn ìbèyàn á ṣe méjèèjì pọ̀ kéèyàn lè rí àwọn èèyàn kójọ ní àbíbò. ẹ̀yin tèmi àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gan ó dájọ́ wa ní torí Ọlọ́run bá ló ní déédéé ṣùgbọ́n mi Monsuru ọmọ Akin Adébáyọ̀ ló ń kọrin ọpọlọ mo tún wá ní kúlẹ̀ aláwọ̀ mọ́líkà mọ́líyà tọ́ ìta nísù ijú hàn ìta límọ́lí ṣáyí wátà ṣukú wọn tà ṣáù límọ́lí ṣáyí ọgbọ́ mo kọrin ọmọ máa ń ṣọmọ gan tó bá yàrá kéṣì sọ́wọ́ mi màá ṣọmọ fún bàbá mi màá ṣọmọ fún màmá mi màá ṣọmọ fún bọ̀dá mi màá ṣọmọ fún sísítà mi má lè ṣọmọ fáwọn pàdí tèmi ọkọ Àyìnkẹ́ Dúdú Monsuru ọmọ Nàìjíríà wọ́n á ní dúdú ẹlẹ́wọ̀n náà ọmọ Nàìjíríà ó ti yẹ gbogbo ohun tó bá lè ṣe ìwọ ṣá máa ṣe lọ kí wọ́n máa ṣe rè lẹ́ńtó dámì àwọn ṣèké ṣáájú wọn sọ pé ọmọ ìgbà wo ni ná òbí ẹ̀mí sí tó ń ṣe eré tó ń gan bí àpì o òjò ti ń pagún ti pẹ́ ní òbí ìtúndé tí bàbá máa bá ṣe wọ́ndà ọmọ ọ̀nà ara ni ẹ má já sùn ta ẹ òfin. ó yá nà ẹ kú iṣẹ́ oògùn látàárọ̀ ṣe rí ibẹ̀ ṣe ń pè yìí ó ń wú mi lórí ohun tí mo wá fẹ́ bèrè lọ́wọ́ yín ni pé ṣé ìṣípayá àbí eléyìí táwọn ilé ìbò máa ń pè ní inspiration yìí ìmísí ń bolo ti máa ń wá ṣé ẹ ti kọ́kọ́ máa kọ́lẹ̀ ni àbí wọ́n máa ń gbé wá bẹ̀. èmi lọmọ òní máa jó ọ̀la máa lù lọ́tún lá máa pè dé ara torí kọ́mí olórí sọ sọ́wọ́n mi Àyìnlá Adé orin ò bá mi lábò rí òmò sọ Dúdú Yẹmí ẹ̀yin tèmi lákọ bí ìbọn ni torí kò sẹ́ẹ̀kẹ́yẹ tó lè bá òkò kọgbà rínú gbó hàn nígbàgbọ́ mi ò dẹ̀rẹ́ ẹ̀kẹ́yẹ tó lè bólógùrò lóhùn o torí ta oko bá ń pèrè ọmọ tó yọjú ẹ̀yin tèmi tó lógùrò bá ń fohùn tó dùn gbé kò dẹ̀ sẹ́ẹ̀kẹ́yẹ ní gbogbo àgbáyé tàbá ń sọ̀rọ̀ ẹyẹ tó lóhùn àtẹ tó lóhùn hàn jẹ́ gbàgbé ológùrò pẹ̀lú àwòkó ó ga jù ẹ ti mẹ́rẹ̀ ẹ̀yin náà ó ga jù. àmọ́ tá a bá ní ká béèrè lọ́wọ́ ẹ̀yin tí ń yàrí pé púpọ̀ náà àwọn èèyàn wà tó jẹ́ wípé bóyá wọn kọ́ ọ ni ẹlòmíì ti ṣe légbè lẹ́yìn dádì wa olóògbé Barrister ẹlòmíì dádì wa Kollington ni wọ́n ti gbé wọn rí ẹlòmíì ti gbé Shina Peter rí ó ti àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ kọ̀ọ̀kan gbé á ni. èmi Dúdú Monsuru Ọlọ́run ló rán mi wá hàn nígbàgbọ́ ìrọ̀rùn fújì Ọlọ́run ló rán mi wá òun ló rán mi wá ọmọ àṣẹ prophet ó rán mi wá kí n wá fòrin ṣèṣì tí ó rán mi wá gẹ́gẹ́ bí ànábì kan àti pé kẹ́ẹ̀sọ̀ ní mẹ́ńtọ̀ mi Olúwa ní kírètọ̀ mi ẹ̀yin tèmi ẹ̀ yàtọ̀ ó dá sáwọn àmùtọ̀ kò sọ ọmọ náà tó máa fẹ́ pé ó mú àwa lọ̀gá Dúdú Monsuru mi ẹ òfin. àtúnwò
KSO. orí fíìmù èmi náà ń bọ̀ lórí ọ̀rọ̀ KSO yẹn. ẹ̀ nà ń bẹ́ẹ̀. King Dr. Saheed Òṣùpá bàbá àgbà. Ó ga jù. àjẹ́ pé àwọn ni ẹ̀ ń wo àwòkọ́ṣe wọn, àwọn ni mẹ́ńtọ̀ yín. Bẹ́ẹ̀ ni lẹ́nu iṣẹ́ ti wá rìlíìsì album àbí singles ni àbí ẹ ṣe ń bẹ lọ́hùn. ẹ̀yin tèmi àṣẹ̀ṣẹ̀ mẹ́ẹ̀bọ̀ lápò ni bóyá dúdú ni bóyá pupa ni àti ìmọ̀ ìyẹn ni mo fi kọrin wàrà fánà ò mọ kánà àlèyàwó olúwa ló ní ìgbéga lọ́dọ̀ ìwọ ṣá máa ṣèbéèrè fún wàrà fánà ò mọ kánà àlèyà olúwa ló ń gbé ní ìyá ọmọ èèyàn kọ́. ṣé tí wàá bóyá ní àǹfààní láti pàdé King Dr. Saheed Òṣùpá fúnra wọn pé káwọn náà wò wípé ẹ̀yin náà ní ohun tẹ́ fi ń kọrin wọ́n sì tún jẹ́ ẹni tẹ́ ń wo àwòkọ́ṣe wọn àbí ẹ̀ tí láǹfààní ẹ̀ ṣì ń wá bẹ́ẹ̀ ṣe lè pàdé wọn ni. èmi gan mo fẹ́ rí ìwà ọba ńlá mo mọ̀ pé lọ́jọ́ ọjọ́ kan àjọ kan mọ̀ sùúrù. ó máa ṣẹlẹ̀. àwọn ọmọ àlà mi bí orin nǹkan tí mo kọ mo ní mọ̀ sùúrù mo nígbàgbọ́ wípé máa kọrin lówó èmi máa kọrin kọ́lé máa kọrin rè lọ́ba àtẹ́wọ́ mo bàlà mi mi ò mẹ́ni tó kọ́ ọgbọ́n ọmọ jẹ́ tọ́kì yàrá rise and shine o kò pẹ́ bóyá òun màmá àlà mi tí mo fi ní èmi dẹ́gó sí àlà mi àlàlàlà ẹ̀yin tèmi ló bí ìbàjẹ́ ẹ̀ tó àlàlàlà nàbàì tí mo bá gbowó àlàlàlà dàmí tí mo bá gbowó àyè máa wọ̀n o àlàlàlà ọkàn àyìnkẹ́ wọn á rí ẹ wọn fẹ́ yín sí àlàlàlà bí ẹ̀rìn sí wọn ròhùn gan wọn ju pa sí àlàlàlà wọn ní dúdú mọ́ sùúrù tán sọ àlàlàlà ẹ má jà sùn ta ẹ wò fi. jọ ẹ ò dúdú mọ̀ sí. báwo àmì sọ̀rọ̀ lágbára náà. kí n ṣèbéèrè tèmi báyìí pé ṣé bí iṣẹ́ orin ṣe ń lọ yìí ṣé ẹ ní ẹnìkan tó ṣagbátẹrù yín àbí tó ń ṣonígbọ̀wọ́ yín ẹ mọ̀ wọ́n ní kíní bàbá láwọn lókè odò kò lè ṣe kíní kan ta ló ń jẹ́ gẹ́gẹ́ bí onígbọ̀wọ́ tẹ̀yìn. mo á nítorí màmá mi gbìyànjú o wípé kò lè dá ṣéégè àńlá hàn nígbàgbọ́ ọgbọ́n torí máa gbìyànjú wípé kò lè dá ẹ̀yin tèmi mọ sí mi tíráyì nítorí ọ̀rọ̀ mi ni mo fi ní bí mo nílé kan ní Ìbàdàn mo nílé kan ní Bẹ̀rẹ̀ mo nílé kan l'Óṣòdì mo nílé kan l'Agége màmá mi ló dẹ ní torí màmá mi gbìyànjú o wípé kò lè dá ni mo fi ní màmá dúdú mọ́ sùúrù wà pẹ́ láyé ìwọ wà jẹun ọmọ màmá kan ní wàárí sí wà pẹ́ láyé ìwọ wà jẹun ọmọ màmá dá sáà Sùlíyà wà pẹ́ láyé ìwọ wà jẹun ọmọ màmá ìlà mọ́ sùúrù tó ń kọrin wà pẹ́ láyé ìwọ wà jẹun ọmọ màmá Àjàdí Ibrahim olórí ẹbí wà pẹ́ láyé ìwọ wà jẹun ọmọ. màmá lórìṣà tí ó sì ń gbẹ̀yìn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n tẹ́ bá rí bí a ṣe ń kọrin ó rà ń pé àwọn orúkọ kọ̀ọ̀kan jẹ jáde ilé tó fẹ́ túmọ̀ sí pé àwọn kan. bóyá ẹ̀yin nìkan kọ́ ni màmá ní ẹ̀yin nìkan lẹ́ ń kọrin. gbogbo àwọn tí ẹjọ́ kọ́ tí yàbí sẹ́yìn nìkan lẹ́ ń kọrin ni àbí ẹ̀túlá màmá. ṣẹ́rí Àjàdí Ibrahim mi kò mórí kọ ṣẹ́rí Dásọ́lá Sùlíyà òun kò mórí kọ ṣẹ́rí Àkànní wárí ìsì gangan òun kò mórí kọ ṣùgbọ́n èmi mọ́ sùúrù dúdú aláìlá olúwa ló ní orí gan tí mo fi ń kọ fún ìyẹn kò séèyàn níbẹ̀ o bàbá God ló pin.